Dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín kan náà ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ẹkún ayọ̀ ló ń jáde ní ojú arábìnrin olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ti Enugu State University ti sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi ẹ̀bùn ta á lọ́rẹ láti fi dúpẹ́ tí wọ́n sì tún fi ẹ̀mí ìmoore hàn sí fún ìfarajìn àti ipa rere tí ó ti kó nínú ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà, èyí tí ó tún ti so èso rere nínú ìgbé ayé wọn. Àwòrán fọ́nrán yìí wà lórí ẹ̀rọ alátagbà X èyí tí wọ́n gbé jáde síta ní ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ 5 oṣù kẹfà June 5 ọdún 2026. Ìṣẹ̀lẹ̀ ìyanilẹ́nu yìí wáyé nígbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni àwọn akẹ́kọ̀ọ́ yìí bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀bùn wọn síta láti fi ta olùkọ́ àgbà náà lọ́rẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìdánwò àṣekágbá àwọn oníwèé mẹ́wàá WAEC èyí tí ó ń lọ lọ́wọ́ ni ó tún ti ń kojú ìdènà kọ̀ọ̀kan báyìí. Èyí ló jẹ́ kí àwọn ọgbà iléèwé ìdánwò kọ̀ọ̀kan ti fi tipátipá mú àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánwò wọn lálẹ́ nígbà tí ilẹ̀ ti ṣú tí òkùnkùn sì ti gba ojú ọ̀run kan. Ohun tí ó ṣẹlẹ̀ yìí ti jẹ́ kí àwọn òbí, adarí iléèwé, àwọn ọ̀mọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà nínú ìfòyà, ìbẹ̀rùbojo nítorí bí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà ṣe rí lákòókò tí a wà yìí. Ọ̀gá iléèwé kan àti òbí wọ́n á fi ẹ̀hónú wọn hàn wípé ohun tí ó fa ìdènà náà kò ṣẹ̀yìn àìní ohun èlò tó kárí láti fi ṣe ìdánwò, pípẹ́ láti kó ohun èlò dé ilé ìdánwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí ó lè ṣe àkóbá fún àwọn akẹ́kọ̀ọ́ láti lè ṣe àṣeyege nínú ìdánwò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé kò dín ní ènìyàn 7 tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè nínú ìkọlù rògbòdìyàn tí ó wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran tí agbègbè Lanzai àti Donsor, ìjọba ìbílẹ̀ Darazo ti ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí ohun tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bauchi, SP Nafiu Habib sọ nínú àkọsílẹ̀ rẹ̀ wípé àwọn ọ̀dọ́ ìlú ló bẹ̀rẹ̀ sí ní dáná sun abà tí kò dín ní 50 àti àwọn ohun èlò inú ilé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Igbákejì alága ti ẹgbẹ́ òṣèlú People Democratic Party àná tẹ́lẹ̀ rí Bode George ti fèsì sí ọ̀rọ̀ tí olùdarí ìjọ ìràpadà Redeemed Christian Church olùṣọ́-àgùntàn Enoch Adébóyè sọ pé kí ó darí ọ̀rọ̀ rẹ̀ yìí sí ààrẹ Bọ́lá Tinubu láti fi òpin sí ètò ààbò tó mẹ́hẹ láàrin 90 ọjọ́ 90 days tàbí kí ó kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Kì í ṣe àwọn ọ̀gá elétò ààbò rárá. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé Pásítọ̀ Adébóyè kò ní ẹ̀tọ́ rárá láti sọ fún àwọn ọ̀gá elétò ààbò láti kọ̀wé fi ipò wọn sílẹ̀ láàrin oṣù 3 nítorí pé ojúṣe ààrẹ Tinubu ni, kì í ṣe ti àwọn elétò ààbò rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ẹgbẹ́ ìmáàmù àti ti àlùfáà ilẹ̀ Yorùbá ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òṣìṣẹ́ elétò ààbò pátápátá láti tún fi kún ìlàkàkà wọn kí wọ́n sì rí dájú pé àwọn dáàbò bo dúkìá àti ẹ̀mí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láì wo ẹ̀yà, ọjọ́ orí, ẹ̀sìn, irú ènìyàn tí ẹnikẹ́ni lè jẹ́, kí wọ́n sì tún rí dájú pé ọwọ́ tẹ àwọn ọ̀daràn kí wọ́n sì tún ṣe ìdájọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ìwà ìjínigbé, ìpànìyàn, adigunjalè àti àwọn ìwà tí ó fara pẹ́ irú ìwà ọ̀daràn bẹ́ẹ̀ ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn This Day. Gbajúmọ̀ òṣèré eré orí ìtàgé ọmọ ilẹ̀ Nàìjíríà Múyìwá Adémọ́lá ti rọ ìjọba àpapọ̀ láti tètè dìde sí ojúṣe wọn nípa dídáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ènìyàn. Ó wá ṣe àfihàn àwòrán pẹ̀lú iná orí kándù lórí ẹ̀rọ Instagram rẹ̀ níbi tí ó ti kun àwòrán náà wípé orílẹ̀-èdè Nàìjíríà wà nínú ọ̀fọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Olórí ìjọ INRR Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti kìlọ̀ gidigidi fún olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi láti ṣọ́ra gidigidi nítorí pé igbákejì rẹ̀ Rabiu Kwankwaso yóò kó bá èròǹgbà ipò ààrẹ tí ó ń lé àti pé Peter Obi kò farabalẹ̀ láti rí ohun tí ó yí èròǹgbà rẹ̀ ká tí ó tún lè dá dúró. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé Kwankwaso ti tà á
èyí tí kò di mímọ̀ fún nítorí pé kò kí ń tẹ́tí sí ìmọ̀ràn rárá. Gbogbo ọ̀rọ̀ Primate Ayọ̀délé wà nínú àkọsílẹ̀ tí olórí ètò ìròyìn rẹ̀ Ọ̀ṣọ́ Olúwatósìn buwọ́lù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Democratic Congress (NDC) Peter Obi àti mínísítà fún ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ rí Obiageli Ezekwesili ti rọ gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà láti fi òpin sí dídarí ìbínú wọn sí adarí ìjọ ìràpadà Redeemed Christian Church Olùṣọ́-àgùntàn Enoch Adébóyè lórí bí ètò ọrọ̀ ajé àti ètò ààbò ṣe ń fi ojoojúmọ́ burú sí tí ó sì tún ń jó àjórẹ̀yìn, àti pé kí àwọn ènìyàn má túmọ̀ ọ̀rọ̀ Pásítọ̀ Adébóyè sí ọ̀nà tí kò dára rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Sun. Emir ti Agugu Alhaji Muhammad Samaila Merah ti ké sí àwọn ènìyàn tó wà lábẹ́ rẹ̀ láti lọ́wọ́ ohun ìjà tó bá òfin mu fún ìdáàbòbò ara wọn lọ́wọ́ ìkọlù àwọn agbébọn adàlúrú èyí tí ó ń wáyé lemọ́lemọ́. Ó tún wáá rọ àwọn ará ìlú láti wà ní ìfura kí wọ́n sì tún gbé ìgbésẹ̀ akin láti kojú àwọn adàlúrú agbébọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Àwọn ẹgbẹ́ North West Youth Unity Forum (NYUF) ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n lo gbogbo ètò ìlànà òfin láti fi kojú ètò ààbò tó mẹ́hẹ èyí tí ó ń fi ìgbà gbogbo burú sí jákèjádò apá àríwá ilẹ̀ Nàìjíríà. Àwọn ẹgbẹ́ yìí tún wá fún ìjọba àpapọ̀ ní 30 ọjọ́ 30 days láti fi yanjú ìṣòro àìní ètò ààbò tó péye ní agbègbè wọn. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn yóò lo gbogbo ìlànà òfin láti fi kojú ìjọba bí gbogbo nǹkan kò bá padà bọ̀ sípò. Wọ́n tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn wípé kí ìjọba àpapọ̀ kéde ẹgbẹ́ Boko Haram gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí kò bá òfin mu nítorí ìpànìyàn, rògbòdìyàn, ìjínigbé àti àwọn ìwà búburú tí wọ́n ń hù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.